káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Ẹ mà kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi o. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ó dolúgbàràdá, ilé ayé wa ta wá, àgbáyé ṣe rere. Ayé ò ní fògo wa ṣàpínlé. Ayé ò ní fi wá sọ irú ọmọ ẹlòmíì. Ogun ò káwọ́ lérí ní bókété tí fi dé orí igbá alátẹ. Ogun ò káwọ́ lérí ò ní ya gbogbo ilé tẹ́ tí ń gbọ́ mi o. Wọ́n ní tá a bá domi orí, ilẹ̀ ní ń bọ̀. Ọlọ́run o, gbogbo ogun tó ti sẹ́nu ayé ẹnì kọ̀ọ̀kan wọ̀ ní gbórí mọ́ o. Ìpè ń bẹnu àdúrà tọ́pọ̀lọpọ̀ máa ṣe. Wọ́n á ní ogun ayé àwọn kí Olódùmarè kó sọ ọ́ di pẹ̀tẹ́lẹ̀. Ẹ má máa sọ bẹ́ẹ̀ mọ́ o. Ẹ má máa sọ pé kí Elédùà kó sogun ayé yín di pẹ̀tẹ́lẹ̀ mọ́ o. Kó parí pátápátá ni kẹ́ ẹ má rí pa rẹ̀ mọ́. Tógun ayé bá tún di pẹ̀tẹ́lẹ̀ ẹ máa rí pa rẹ̀ ńlẹ̀. Ogun ìṣẹ́, ogun ìyà kò ní yálé ẹnì kọ̀ọ̀kan wa. Wọ́n fẹ́ ká jàǹfààní kan nínú ọgbọ́n táwọn bàbá wa máa lò. Ẹlòmíràn máa wò yí pé lẹ́yìn ká fiyọ̀ jẹun, lẹ́yìn ká ìṣebẹ̀, àǹfààní kan tó wà lára iyọ̀ ni. Síwájú ká tó máa bá ọ̀rọ̀ wa bọ̀ wá, gbogbo ẹ̀yin tí ẹ bá rí àwọn fídíò wa níta, ọ̀pọ̀lọpọ̀ prógráàmù tí mo ti ṣe, àwọn oníjìbìtì kan wọ́n tún ti dé o. Ọ̀pọ̀lọpọ̀ fídíò wa o, wọ́n ń gé o. Wọ́n ti gé fídíò tí mo sọ̀rọ̀ lórí àlùbọ́sà, wọ́n kọ ọkọ wọn sí. Wọ́n gé fídíò tí mo sọ̀rọ̀ nípa rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀, wọ́n kọ ọkọ wọn sí. Gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ ohùn mi, tẹ́ sì ti ń gbọ́ ohùn tó sọ̀rọ̀ níbi rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀, èmi Lukman ọmọ Àyádáre ni mo ṣe é o. Èmi ni mo ṣe é o, ẹ má jẹ́ wọ́n tàn yín jẹ o. Àlàyé tí ó bá yé yín níbẹ̀ ẹ pè mí o. Pé kéèyàn má lo ọgbọ́n tá a kọ́ àwọn èèyàn níbẹ̀, ṣùgbọ́n ká máa wá fi lù yàn ní jìbìtì láàfẹ́. Ìgbà tẹ́nìkan ṣiṣẹ́, tẹ́nìkan ló wọ́n máa jẹ́. Àìṣe bẹ́ẹ̀, àìṣe bẹ́ẹ̀. Ẹ bá ṣe kẹ́ ẹ máa tà á fáwọn èèyàn àyọ̀ǹda. Àmọ́ kẹ́ ẹ máa wá lo fídíò yìí bí ìgbà tó dàbí pé ẹ̀yin gangan lẹ ṣe òun ni ọ̀dà. Mo rò pé ẹgbọ́n mi yé ké dáadáa báyìí nísìn. Ẹni tí ń ṣiṣẹ́ ìṣègùn ó lè ṣiṣẹ́ ìṣọwọ́ kọ́pọ̀ kó máa tà á fáwọn kọ́sítọ́mà rẹ̀ tí bá ń wá. Gbogbo ọjọ́ tó bá ti ń jẹun rẹ̀ yóò máa tù ọ́ lára ni. Ohun táwa nídìí ni kí wọ́n sọ pé a ṣe àbá bẹ́ẹ̀ pọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń pè wá. Àmọ́ kan wá dóńdó pé rárá ìwọ ni wọ́n ṣe é. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Iyọ̀ jẹ́ nǹkan pàtàkì nínú ọbẹ̀, nínú oúnjẹ. Kí ni jẹ́ ká máa dùn iyọ̀? Kí ni jẹ́ ká mọ̀ pé iyọ̀ wà lọ́bẹ̀? Kí ni jẹ́ ká mọ̀ pé kò sí iyọ̀ lọ́bẹ̀? Àbí ká mọ̀ pé iyọ̀ ọbẹ̀ ó ti pọ̀ jù tàbí kò tó? Nǹkan méjì ni. Itọ́ ẹnu wa, ahọ́n wa yóò jẹ́ ká mọ̀ pé iyọ̀ yìí ti pọ̀ jù. Kò sí iyọ̀ lọ́bẹ̀ yìí. Iyọ̀ yìí ò tó, ó kù díẹ̀ káàtó. Bí ní àjò ayé ọmọ ẹ̀dá ènìyàn ṣe rí ni o. Wọ́n ṣàlàyé fún wa nípa orógbó. Pé àwọn oúnjẹ kan bẹ tá a máa ń jẹ tó jẹ́ pé tó bá papọ̀ mọ́ra wọn ó ti fọ ohun míì jáde o. Ẹlòmíì ò sì mọ̀.
àsìkò tí bá ń jẹun yìí lọ́wọ́ yóò máa ṣépè kò sì níwọ̀n pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ àṣẹ ń gùn kí ló dé tó fi jẹ́ pé nílẹ̀ Yorùbá tí wọ́n bá fẹ́ ṣègbéyàwó wọn ní ẹ tọ́jú oyin ẹ tọ́jú ìrèké tí wọ́n bá fẹ́ gba òmìnira fún ọmọ táà ń pè ní fírídọ́ọ̀mù wọn ní ẹ tọ́jú oyin ẹ tọ́jú ìrèké àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ iyọ̀ jẹ́ nínú ayé gbogbo ẹ̀dá ènìyàn. Iyọ̀ olórúkọ púpọ̀ ni àwọn bàbá wa máa pè é ní ọ̀sà ọ̀sà àwọn ẹlòmíràn pè é ní ìṣebẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wa pè é ní ayọ̀ tó bá dorí ta tú sílẹ̀ wọn pè é ní ayọ̀ tó wọlé ẹni kọ̀ọ̀kan wo ní jáde mọ́ o. A sọ àlàyé iyọ̀ fún wa a ti ṣàlàyé ẹ̀ níbi àwọn kan nínú àwọn ètò kan àwa máa tẹ̀síwájú lórí ẹ̀ yóò jẹ́ part 2 ṣùgbọ́n ọ̀nà eléyìí tọ́gbà wá tó fi jẹ́ part 1 ọ̀tọ̀ ni lára àwọn oúnjẹ tó tò mọ́ àti ọgbọ́n tó tún wà lábẹ́ ẹ̀ tá a fẹ́ fún wa. Mo fẹ́ kẹ́ wá nǹkan fìdílé o tàbí kẹ́ fìdílé nǹkan. Baálé eléyìí ń bolẹ̀ wà ìyáálé eléyìí ẹ yé pariwo bàbá lọ́jà ẹ kọjú síbí bọ̀dá akọ̀wé àǹtí ìlẹ̀kẹ̀ àǹtí ìdílẹ̀kẹ̀ ẹ yé pariwo mọ́ àǹtí tí ń jẹun lọ́wọ́ ẹ fà bọ́ọ̀lẹ̀ ẹ kọjú síbí kí ṣe pé ẹ ọgbọ́n inú yín pọ̀ ṣùgbọ́n ẹ tó kọ́ ìsì ọgbọ́n kì í gbé o ọgbọ́n kì í sì sọnù àwọn akọ́gbọ́n kún ọgbọ́n ni ó yẹ máa bá mi ká lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá rí fídíò wa yìí ní YouTube ni àbí ní WhatsApp ni ẹ máa bá wa share rẹ̀ kọ́ kálé kákó bẹ́ẹ̀ tí ń download ẹ̀ ẹ máa kọ́mẹ́ǹtì sábẹ́ á dára fún wa. Ayọ̀ wa kò ní yí ẹ lẹ́ o ẹ máa bá mi ká lọ. Lẹ́ẹ̀ka sí orúkọ mi ní Lukman ọmọ Àyándárì bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ jẹ́ ká jọ wá nǹkan fìdílé o. Òlóló lomi awo táyé, ìfúùkù lomi awo lóde ọ̀run, ẹ̀jẹ̀ lomi awo, àwọn ìyá kì í momi ìkàsè. Lọ́lọ́ ló máa dá. Ẹ rí iyọ̀ ó wúlò púpọ̀ iyọ̀ wúlò púpọ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ wọnú lílò rẹ̀ díẹ̀ lọ. Ǹjẹ́ ẹ mọ̀ pé iyọ̀ ó dáa tí a bá ń bù sínú omi ìwẹ̀ tó bá fẹ́ wẹ̀ pàápàá jùlọ pé ọkọ̀lá tó lọ bí iṣẹ́ máa da iyọ̀ sínú omi rẹ̀ kó ti toró kalẹ̀ pàápàá jùlọ tí a bá rí omi odò tí kì í gbẹ ẹ máa buyọ̀ sí kó ti tòrò mọ́ omi yẹn kí lè fi mọ́. Iṣẹ́ rẹ̀ pọ̀ o. Tó bá tiẹ̀ wá fẹ́ ṣe pabambarì rẹ̀ kó gbé omi síta gbangba kó buyọ̀ sí kó filẹ̀ kiri ọ̀sẹ̀ sí mọ́jú kó wá gbé nídàjí háì kó fomi náà wẹ̀. Kí ló wà fún? A máa tú ìdè lára. Tí a bá jẹ́ni tó yẹ pé àwọn èèyàn máa bínú rẹ̀ láì nídìí tó bá ń ṣe léyìí sọmọ pé ọ̀pọ̀fọ̀ gbogbo owó tó ná kọ̀wọ́ 2000 bẹ́ẹ̀ ni ọwọ́ 500 kọ̀wọ́ àfomi yìí sára ọ̀sẹ̀ tó bá wọ̀ lè fi wẹ̀
wọ́gbọ́n ó rí i pé àṣírí ọ̀tá ń tú. Ó rí i pé àṣírí ọ̀tá ń ṣe kí ni? Ó rí i pé àṣírí ọ̀tá ń tú tó bá ń ṣe báyìí. Bọ́lá ló máa bọ̀. Bọ́lá ló lọ́gọ́ ìṣàwọ̀ lóru bọ́lá ni. Bọ́lá ló lọ́gọ́ ìṣàwọ̀ lóru bọ́lá ni. Ọjà kì í dá pẹ́pẹ́ ikú. Ọjà kì í dá pẹ́pẹ́ wo. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ pé láti lè má fún àwọn ẹni ibi láàyè wọ́n má lè gé fídíò wa mọ́. Nọ́mbà wo lẹ lè fi bá wa sọ̀rọ̀ ní WhatsApp? Nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa? +234 +234 80 3298 3298. Nọ́mbà eléyìí jẹ́ hotline. Òun ló jẹ́ àfi béèyàn bá pè èmi ò ní gbé. +234 80 3298 3298. Ó lè má sí lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn nọ́mbà Kotonu hotline bẹ̀ òun ni +229 54 65 1928. +229 54 65 1928. Ìwúlò iyọ̀ òun là ń sọ fún wa, ẹ sọ pé ó dé ní. Ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ìwúlò iyọ̀. Tí ẹ bá mú iyọ̀ ẹ dà á sómi lẹ́ẹ̀kan sí, ẹ wá rọra ta epo sí, ẹ ti ta epo sí, ẹ wá rí omi orí epo, ẹ rọra rí epo yìí kúrò lórí omi. Ẹ ti rí omi yìí kúrò lórí, ẹ ti rí epo yìí kúrò lórí omi. Ẹ dà á síbì kan, ẹ wá fi iyọ̀ sí. Ǹjẹ́ o mọ̀ pé bóyá ọba máa ń láàlá òun gbàgbé rẹ̀, tàbí ihun tó fara pamọ́ fún ẹ ọ̀fẹ́ k'Ẹlẹ́dùmarè kó máa fi hàn ní gbèrèméje. Sórí tó bá ń ta epo yìí sí tóun fi síbí àbábọ̀ kan rí epo ojú rẹ̀ tó wá pò papọ̀ mọ́ iyọ̀ tó fi para sùn. Ó kọ́kọ́ fomi yẹn sanra o lè fi wé ọṣẹ tó bá wù ọ́. Ó wá fi epo yìí àti iyọ̀ yìí ó pò papọ̀ kó fi para sùn. Mo ń fi Ọlọ́run ọba búra fún ẹ pé àlátò ìrántí ó sì bẹ̀rẹ̀ máa rántí. Kódà gbogbo ẹni ibi tí ń gbó kò sì kà sí ọ, àṣírí wọn máa tú sí ọ lọ́wọ́. Ọ̀gbọ́n báyìí ó di mélòó? Ó di méjì. Lẹ́ẹ̀kan sí i, àní nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group? +234 80 3298 3298. Orúkọ mi tí mò ń bá yín sọ̀rọ̀ ní Lukman ọmọ Àyádáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Àfẹ́ káǹfààní ó wà fún àwọn tó ń gé fídíò wa mọ́ láti lè má máa lò ó. Tí n bá sí lórílẹ̀‐èdè Nàìjíríà, nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa ní pé tẹ̀lé fi pè mí lórílẹ̀‐èdè Benin? +229 54 65 1928. Ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ń bẹ̀, màá dá yín lóhùn. Tí n bá wà lórílẹ̀‐èdè Benin ni mo sọ o, n sọ pé tí n bá wà ní Nàìjíríà o, ẹ má sì mí gbọ́ o. Tó lẹ́ẹ̀kan sí, tí a bá mú iyọ̀ tí a bá mú iyọ̀ ní àárọ̀ kùtùkùtù, bóyá ẹ̀ ń lọ bí oko ìwájẹ yín, tí ẹ bá ti wẹ̀ tán, ẹ rọra bu iyọ̀ díẹ̀ sọ́wọ́,
kẹ́ fi epo pupa díẹ̀ sí kẹ́ rò ó pọ̀. Ẹ ti rò ó pọ̀, ẹ fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ṣe lò ó. Ẹ fẹ́ gbọ́ lẹ́ẹ̀kan sí pé tí a bá mú iyọ̀ àti epo tá a bá ro méjèèjì pọ̀, ẹ lè ṣe é kí gbogbo ìdílé ó lò ó láàárọ̀ kùtùkùtù. Ẹ ṣàdúrà sí, ẹ bless ẹ̀kọ́ pọ̀, ẹ jẹ́ kí kálukú wọ́n máa la. Ẹlòmíràn máa wọ pé iyọ̀ àti epo ti wá jẹ́, mo fọlọ́run búra fún ọ bẹ́ẹ̀. Èèyàn máa ráàánú gbà, èèyàn máa rójú rere gbà. Tọ́ ọ bá lò ó, bóyá o fẹ́ lọ ọ̀dọ̀ ẹnìkan, bóyá ò ń lọ gba nǹkan tí kìí ṣe pé o fẹ́ lu ń tọ̀hún ní jìbìtì, kò jù báyìí lọ, wọ́n lò bẹ́ẹ̀, ó rí pọ́ ráàánú gbàbọ̀. Tọ́ bá dà níyàn jìbìtì pé ń lọ ń bá lọ, bó ti lọ lọ́bọ̀ o, bó ti lọ lọ́bọ̀, a máa lò lọ bí iṣẹ́. Ẹni tí ń tajà ni, oníṣẹ́ owó ni, bóyá òun ṣe quotation àbí kan, wọ́n á ní kí kálukú mú quotation àti ẹ̀ wá, àbí project kan lọ fẹ́ ṣe, wọ́n ní kálukú mú quotation wá. Tó bá ń lo kìnìyàn lọ ọbẹ̀, ó rí pọ́ ráàánú gbàgbọ́. Àbí ọmọ ń lọ sí exam, kìí ṣẹ̀ṣọ́ yé o, láti bójú rere pàdé àtàánú ni. Kí ni wọ́n ń bẹ lára epo, kí ni ń bẹ lára iyọ̀? Agbára Ọlọ́run ni, agbára Ọlọ́run ni àti àánú rẹ̀ èèyàn bá pàdé ń bẹ tí a bá lò bí àṣewí yìí. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Lukman ọmọ Àyẹ́dàrí, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. A fẹ́ fún àwọn olè láàyè mọ́ láwọn tí ń gé ètò wa tí wọ́n ń lò kí àṣírí wọn bà lè máa tú, torí ẹ̀ la fi ń dárúkọ orúkọ àti nọ́mbà sínú ètò lóòrèkóòrè, wọn ò fi ní rí gé. Tọ́ èyí ń jẹ́ bẹ́ẹ̀ ní onípéréte. Èyí táwa fi kángun rẹ̀, iyọ̀ àti epo, ṣàǹfààní ń bẹ lára rẹ̀ ọ̀pọ̀ jọjọ. Ẹ jẹ́ n fún yín lẹ́lẹ́ẹ̀karùn-ún, ẹ máa bá mi ká lọ. Ọ̀pá ńlá nípa gbogbo lẹ́nu, ọ̀pọ̀ ìwáwá, ó kọ̀rọ̀ ìwọ̀sí, ó ní kẹ́nikẹ́ni má ṣe tọ́gbà kẹrẹkẹrẹ lára òun, ó dípá kólógbò dúdú ète tí ń ṣọdẹ awó lọ, wọ́n ní kò ní dé, ó ní irọ́ ni, ó ní ọmọ wọn kì í kú lójú ọwọ́, bẹ́ẹ̀ ni ọmọ ẹsẹ̀ kì í kú lójú ẹsẹ̀. Iyọ̀ wọ́n ní bóṣù ilé bá ra yọ̀ ìtú, bí àjẹ́ ilé bá ra yọ̀ ìtú ni. Ayé ẹ má dì wá o, gbogbo aláboyún ilé yìí tó di wọ́n ti sẹ̀ sínú wẹ́rẹ́ là á gbọ́ o. Ayé a máa di ẹrù gbèsè léni lórí, ayé a máa di ẹrù ọ̀ràn léni lórí. Gbogbo ọ̀nà tọ́ta bá gbà láyé, Elédùmarè yóò máa tú àṣírí wọn ni. Ẹ mú iyọ̀ bíi síbí méjì,
ẹ lọ já ewé ata ẹ lọ já pẹ̀lú ewé onítìkùtì. Ewé wo ní jẹ́wé onítìkùtì? Ewé tòmẹ́tò ní jẹ́wé onítìkùtì. Ẹ wàá wá èpo ọ̀bọ̀ yóò fẹ̀ tó àtẹ́lẹwọ́. Ǹjẹ́ gbọ́? Èpo ọ̀bọ̀ yóò fẹ̀ tó àtẹ́lẹwọ́. Ẹ wàá wá ẹnu òpìyè, ewé ẹnu òpìyè. Ẹ gún papọ̀. Ẹ ti gún papọ̀. Ewé afẹ́lóru táwọn bàbá wa ń pè ní ewé ẹyẹ ọ̀bà. Ẹ gbọ́ mi, ewé afẹ́lóru òun náà ní jẹ́ ẹyẹ ọ̀bà, òun náà ní jẹ́ àjẹ́ òfòlé. Ẹ gún papọ̀ kó ṣe lọ́múlọ́mú. Kẹ̀gùn kó kúnná. Ṣé tó bá ti wá kúnná, ẹ ta epo pupa sí. À máa wù ẹ́ lálẹ́, à máa wù ẹ́ láàárọ̀. Níjọ́ tó bá ti wù ẹ́ lálẹ́ rẹ̀, kó wù ẹ́ láàárọ̀ rẹ̀. Báwo ni iṣẹ́ rẹ̀ ṣe wá rí? Kí ni ń ṣiṣẹ́ fún? Orúkọ mi ni Lukman ọmọ Àyẹ́dàrẹ́, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group pẹ̀lú nọ́mbà yìí +2348032983298. Àbí bákan náà ẹ fẹ́ ìtọ́jú ara lórí àrùn ọlọ́jọ́ pípẹ́ àbí lórí ọ̀rọ̀ iṣẹ́ yín, tó ẹ kàn sí wa. Èyí tó bá jẹ́ pa àmọ́ ń pa rẹ̀ á sọ fún yín. Èyí tó bá ti mọ̀ ń pa rẹ̀ lọ́wọ́ kan lá sọ fún yín pé tolóyìnbó leléyìí kìí ṣe títí wa. Ìyẹn bẹ́ẹ̀. Tó àbí ẹ fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé yín, kìí ṣọ̀fẹ́ o, owó lẹ́ fi béèrè o. Bákan náà ìbá jẹ́ pé gbogbo ètò wa tá a ti ṣe ẹ fẹ́ ká ràn yín lọ́wọ́ lórí ẹ̀ka bá yín ṣe, àábà yín ṣe é. Ṣùgbọ́n o tó bá jẹ́ pé DHL ni ó gbé ẹ̀yin lẹ́sanwó rẹ̀ o, èyí ṣàwá o. Báyìí jẹ́ pé stéètì kan sí mi ìbá ni àábà yín gbé fún mọ́tò, ẹ̀yin lẹ́sanwó rẹ̀ o, kì í ṣàwá o. Ẹgbọ́n mi yé ké dáadáa báyìí nísìnyí o. Tó mọ́ṣẹ́ tí ń ṣe ẹ sì fẹ́ mọ̀. Tí a bá jẹ́ni tí ayé máa ṣe ìlara rẹ̀ púpọ̀, tí ìlara bá máa pọ̀, tàbáyé máa kórìíra ẹni láì nídìí, máa lo sẹ́yìn. Tàbẹ́ni tó ń gan mọ̀ pé promise and faith ti pọ̀jù fún jù, máa lo sẹ́yìn. Ó yin Ọlọ́run lógo. Ó dúpẹ́. Ọṣẹ tó bá wù ọ́ ni kó fi kó. Ọ̀rọ̀ṣẹ green fi kó. Orí pọ́pù fi kó. Kódà bá ṣe é sínú ike black ní tó wù ọ́ nù. Bá ṣe é sínú ike green ní tó wù yín, ibẹ̀ ni ẹ kó sí. Ibẹ̀ ni ẹ kó sí. Ọlọ́run yóò gbàdúrà wa o. Tó a máa fi wẹ̀, a fi wọ ọmọdé, arúgbó náà wẹ̀. Tí a bá ń wẹ̀, yóò dúpẹ́. Tùràrí rẹ̀ ń bẹ o, a sọ̀rọ̀ lórí ẹ̀. Bákan náà ìpara rẹ̀ ń bẹ, a sọ̀rọ̀ lórí òun náà. Ẹ jẹ́ kí n dákọ gbogbo nọ́mbà wa lẹ́kùnrẹ́rẹ́. +2348032983298. Lẹ́ẹ̀kan sí +2348032983298. Nọ́mbà kejì +2348133155111. +2348133155111. Nọ́mbà kẹta +2348089038658. +2348089038658. Ẹgbà nọ́mbà Benin +22954651928. +22954651928. Nọ́mbà kejì +22954651928.
5465 1929 +229 5465 1929. tó àyẹ̀wò kò ní yẹ̀ ẹ́ lẹ́ o òjò kìrọ̀ kọ́ tà sí ilẹ̀ o lóore wo ní tà sí wa o àṣìṣe yìí lẹ̀ torí kẹ wádọ̀ wa o ẹ̀yin náà ẹ̀ ṣe fúnra yín ẹ̀ máa lò ó àbá yín lára mu ọmọ yín tó wà nígbà ẹ̀ ṣe fún èyí tó wà láwo ẹ̀ ṣe fún ẹni wà lókè òkun ẹ̀ ṣe fún ẹni tó wà nígbèrè ọ̀sà ẹ̀ ṣe fún àbá gbogbo yín lára mu o ire o ire o ẹ bẹ̀rẹ̀ pé níbo ni mò ń gbé Ìkòròdú ni láti Ìkòròdú garage èèyàn wọ mọ́tò báyìí kù kẹ bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà èèyàn pé nọ́mbà mi kò jù bẹ́ẹ̀ lọ wọ́n báyìí jẹ́ pé Kútọ́nù lọ́wọ́lọ́wọ́ báyìí dégà kan lọ́dọ̀ mi dégà kan kò sọmọ Kútọ́nù tí ọmọ dégà kan tí ẹ̀ máa ti bọ́lẹ̀ ní dégà kan níbi Túndé motors ẹ̀kẹyìn lábẹ́ Túndé tí ń ta mọ́tò ẹ̀sọ́dá títí ẹ̀ lè po JMP níbi station JMP vọ́n tó kọjú da ọ̀nà splash nẹ̀nìkan kọjú sí catherine fún agos ìmọ̀lẹ́ yà sí ẹ̀rí mosque kékeré kan báyìí wọ́n kùn ní àwọ̀ ewé ẹgbójú òkè tí a bá ti gbójú òkè ẹ̀rí ilé kan igi ńlá kan wà wájú ẹ̀ ó ní ewé wẹ́rẹ́wẹ́rẹ́ họ̀ǹtògbó kan wà lẹ́yìn igi yìí ẹ̀ wọlé síbẹ̀ flat tó wà ní sàlẹ̀sàlẹ̀ ibẹ̀ ní ọ̀dọ̀ mi àdúrà àwọn gbà ó ayé wa o kò ní yẹ̀ lẹ́ o ewu ò ní fò wá ro dára fún wa o. Ọdẹ àwọn oníṣe orí ènìyàn lẹ́nu yẹlẹ́ mi. Tẹ́jẹ́tẹ́jẹ́ orí ènìyàn lẹ́nu yẹlẹ́ mi. Tíyẹ́tíyẹ́ ẹ̀lẹ́fẹ́ ọ̀run o, ẹ̀jẹ̀ ló ní àwọ̀. Ẹ̀jẹ̀ ló ní àwọ̀ òyeyè mi kì í mórí ìtàgé lóhùn o, ọdẹ àwọn oníṣe. Ọ̀pá ńlá nípa gbogbo lẹ́nu ọ̀pọ̀ ìwáwá ó kọ̀rọ̀ ìwọ̀sí ó ní kẹ́nikẹ́ni má ṣe tọ́gbà kàràkàràkàrà lára òun ó dífá fólógbò dúdú ète tí ń ṣọdẹ àwo lọ wọ́n ní kò ní dé ó ní irọ́ ni ó ní ọmọ ọwọ́ kì í kú lójú ọwọ́ bẹ́ẹ̀ ni ọmọ ẹsẹ̀ kì í kú lójú ẹsẹ̀ àwọn àdá wọn kì í roko àrèmábọ̀ bọ́bàrà bá regbóre jù ilé koko níta gbé ìjẹ́ àwádé lógbò dúdú ète gbọ̀ọ̀lọ̀ la máa lọ gbọ̀ọ̀lọ̀ la máa bọ̀ àwádé lógbò dúdú ète gbọ̀ọ̀lọ̀ la máa lọ gbọ̀ọ̀lọ̀ la máa bọ̀.